wọ́n jí Sàdíà gbé ni wọ́n jí Sàdíà gbé ni ẹ ṣàánú mi. ọ̀dọ̀ ìyá kan ni wọ́n wọ́n sí àgbẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ àbúrò ọkọ mi ni wọ́n wọ́n ọmọ yẹn sí nílùú bàbá lọ́mọ náà so mọ̀mọ́ yẹn wá mú lọ sí ó wá lọ sọ́dọ̀ ọmọ rẹ̀ níbodè sáàdú jọ márùn tó gbà wọ́n wá sáwà ránṣẹ́ sí wa pé àwọn ọ̀rọ̀ ọmọ yẹn mọ́ ọ̀rọ̀ ọmọ mọ́bò àwa náà bá lọlé àdẹ̀dẹ́lé àrí nǹkan tó jọ mọ́ ẹ lọ mú fọ́tò wá ni ò jẹ́ ká rí fọ́tò lálá rẹ̀ mú wá wọ́n mọ̀ pé ẹ lọ mú fọ́tò wá wọ́n fi ṣe kinní kan wọ́n sàdọ̀ gbogbo ọ̀rọ̀ rú tá a bá lọ síbì kan. ṣé tó bá rí yín só dá yín mọ̀. Ọlọ́run ó ṣàṣẹ tí ò fi dá mi mọ̀ Ọlọ́run ó sì àṣẹ tí ò fi dá mi mọ̀. ṣé tó bá rí ẹ̀yin náà mà só dá yín mọ̀. Ọlọ́run ó jò dá mi mọ̀. ó wá di pa kúrò nílé bàbá rẹ̀ wá sọ fún mi pé ibi tí àwọn gbìyànjú lọ pé wọ́n ní ọ̀gá kì í ṣe ẹni tá a lè bá jà pé ká mọ̀ bàjà pé torí ọ̀gá náà ti dààmú títí pé ká mọ̀ bàjà pé a rí àtìgbà yín lè ṣáà ti rí. àtìgbà wọn là ti rí. ẹ ṣe sọ̀rọ̀. ẹ̀yin èèyàn ṣe rántí arákùnrin kan tó ké gbàjarè wá sọ́dọ̀ aláàjì Dr. Yomi Hamzat pé ìyàwó tó ń gbé sílé Alimatu Sadiya pàkúdà àyà ni tó sọ pé òun ò mẹbí òun ò mara òun ò mójúlù wọn kankan mọ́ ó sì ti bímọ 3 fóun. ẹ̀yin èèyàn ó wá sí Àgídìgbò lọ́sẹ̀ tó kọjá lọ́hùn agbéfọ́nrán yẹn part 2 ẹ̀ lélẹ́yìí ẹ wò ó àwọn ìyá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ti yọjú o wọ́n láwọn làwọn bí bó o ló ṣe á jẹ́ tó jẹ́ pé ìyá méjì ló bímọ kan màmá àkọ́kọ́ sọ wípé Alimatu Sadiya lórúkọ ọmọ òun jẹ́ pọ́mọ òun sì ti sọnù ọjọ́ ti pẹ́ o màmá kejì náà ńkọ́ ó l'Alimatu Sadiya lórúkọ ọmọ tòun náà pọ́mọ tòun náà ti sọnù tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ sì ni agbègbè kankan náà nílùú Ìlọrin làwọn màmá méjèèjì yìí ni wọ́n ti wá táwa ló wá lọ́mọ láàrin àwọn méjèèjì ọ̀rọ̀ di ọ̀rọ̀ pèsè jẹ ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o ọ̀rọ̀ yìí ti rújú o ta ló lọ́mọ nínú àwọn méjèèjì ẹ gbọ́ nǹkan lónìí lórí ètò ilé tí àbàyìn mu wa ẹ bá ń comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán ẹ̀ káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bó sí àṣẹ ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bó káàkiri tààràtààrà kó kálé kó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ìnàpẹ́nu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. ẹ dákun ẹ̀yọ́ ọmọ Nàìjíríà tẹ láǹfààní tẹ̀ ń wò wá lójú òpó Facebook ẹ dákun tẹ́ ẹ bá mọ ọkùnrin ìyá àti ìyàwó ẹ̀ Alimatu Sadiya tó ní Alimatu Sadiya lòun jẹ́ asálú tóun àtọkọ rẹ̀ wá tí ọ̀gá wa àwọn ni wọ́n dá wọn lóhùn ní àṣẹ prógámù níjọ́ yẹn ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọ́n Alimatu Sadiya àtọkọ rẹ̀ yín náà lè máa gbọ́ra yín o a padà mú ọjọ́ ṣùgbọ́n ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn tí wọ́n wà yìí bóyá bí wọn ni bóyá bí Alimatu Sadiya ni bóyá wọn kàn mọ́ rí nbì kan ni ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu wọn ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ sà. orúkọ yín mà. orúkọ mi ni Fausatu Isiaka. mama kí ló ṣẹlẹ̀. ọmọ tí wọ́n sọ Àlímọ̀ yìí ọmọ mi ni. ọmọ yín ni. bẹ́ẹ̀ ni. ok sọ́dọ̀ yín ló gbé. bẹ́ẹ̀ ni. ọlọ́dọ̀ girama kan lẹ fòun sí ní oko. rárá ní Èkó ni ló ti wà ọ̀dọ̀ ẹni tí ń gbé ọ̀dọ̀ mo ń bọ̀ mọ́. ẹ̀yin ọmọ Nàìjíríà mi ò bínú o tọ̀ ọ̀dọ̀ àfọ̀dọ̀ ṣe rí àwọn mọ̀mọ́ tí wọ́n wọlé yìí igun méjì ló wá fún Alimatu Sadiya nìkan oníkálukú sì kó evidence ẹ̀ lọ́wọ́ igun méjì ló wá fún Alimatu Sadiya oníkálukú sì mú evidence ẹ̀ lọ́wọ́ tó bá jẹ́ wípé Alimatu Sadiya lè débì látìgbà tá a ti pè é ni kódà gan prógámù tàwọn ìyá Michael ìbá stop ẹ̀ fún làbá ṣe ṣùgbọ́n èyí tẹ́ ẹ bá mọ̀ á sì pé nọ́mbà ọkọ rẹ̀ náà láàárọ̀ ọ̀la á wà mú ọjọ́ màmá yìí báwo lẹ́yìn ṣe Alimatu Sadiya sí. ọmọ mi ni. ọmọ yín ni. bẹ́ẹ̀ ni. báwo ló ṣe rìn. gbà tí ọ̀dọ̀ ọba kan àǹtí rẹ̀ ọba kan rẹ̀ ní gbé wọ́n jọjọ́ ọmọ bàbá kan. níbo. ní ọ̀nà Adó ni wọ́n ń gbé. lọ́nà Adó. bẹ́ẹ̀ ni ìgbà tó dijọ́ kan ìlànà tí mú wá ó ní ó sọ pé òun ò dúró mọ́ kí ló dé tí ò fi dúró mọ́
ó ní òun ti sọ fún mi pé tí àǹtí òun bá ti bímọ tọmọ rẹ̀ bá ti tó ránṣẹ́ òun ò ní dúró lọ́dọ̀ rẹ̀ mọ́. èmi àti bàbá rẹ̀ a sà ní kí àǹtí ọmọ mọ̀ padà lọ. àwọn èèyàn bá fi sọ fún wa pé kí ló dé, èèyàn ní ọmọ ti fẹ́ sá, a ní kó mọ̀ mú lọ, tó bá sá kí la fẹ́ ṣe sí i. a fi gbà kalẹ̀ n sì fi ń bẹ lọ́dọ̀ mi. n tó lò lọ́dọ̀ mi ó tó bí ọdún kan. mo mú un sí ìlú kejì pé kó mọ̀ kọ́ṣẹ́, n sì ń kọ́ṣẹ́ télọ̀. ó fi di pé ó bá di lálẹ́ ẹjọ́ kan, ìyàwó bọ̀dá rẹ̀ tó jẹ́ ọbàkan rẹ̀ ó bá pè mí, ó ní kí n wọnú ilé pé àǹtí Sàdíà kò sí aṣọ rẹ̀ kankan lé mọ́, kò tí ì lọ, pé kò sí aṣọ rẹ̀ kankan lé mọ́. gbà tí n sì ní mú ìkan níbi báàgì rẹ̀, mo bá débi báàgì rẹ̀ ìbá bá aṣọ ń tòótọ́. kódà tó bá darí ibi iṣẹ́ dé, ó sì darí ibi iṣẹ́ dé lálẹ́. Àlímọ̀ oníhìn àwọn aṣọ rẹ̀ níbo lọ kó sí, ó ní òun fẹ́ tún ṣe ní ṣọ́ọ̀bù. gbogbo aṣọ tó ní láyé ń lọ fẹ́ tún ṣe ní ṣọ́ọ̀bù, ó ní òun ṣàfẹ́ tún ṣe ni. tó bá ti jí lọ́la jẹ́ kí n rí àwọn aṣọ kọ̀ọ̀kọ̀ wá láti ṣọ́ọ̀bù. ó bá lọ dà. ìgbà tó tún yá, obìnrin yìí tún pè mí ṣàkíyèsí pé àwọn ọmọ yìí wọn ò jáwọ́ níbi lílọ tán fẹ́ lọ, àwọn méjì ni wọ́n jọ kú nílé. ó lọ ó dijọ́ kẹsàn-án ilẹ̀ nìkan yòókù náà lọ. àwọn èèyàn wá ní kí mọ́jọ́ sá, pé ká fi lé èèyàn lọ́wọ́, kí mọ́jọ́ sá lọ. èmi ẹ ṣe ọmọ àdúgbò bíi tá à ń gbé, pé ìmẹ́ni kankan. bàbá tí a jọ wà ń bẹ̀ hùn, bàbá òun ti kú o. wọ́n bá ní alájà kan pé ìmọ̀ kó ọmọ lọ. alájà wọn bá fi kó lọ, ó bá fi kó wọn wá sí Èkó. gbà tí wọ́n sì kó wọn wá sí Èkó, gbogbo àwọn tí wọ́n jẹ́ èèyàn mi, àwọn ọmọ ìyá mi, ọmọ bàbá mi, ọmọ tèmi gangan tí mo bí, Èkó ni gbogbo àwọn èèyàn mi wà. àmọ́ fún ọlá pé ìgbà tó bínú kò ní ọ̀dọ̀ àǹtí rẹ̀ tán jọjọ́ mọ́ bàbá, kó mọ̀ jí pé bóyá èmi mo ní kó kú òun bẹ́ẹ̀, pé mo fẹ́ fi lé àwọn òbí àwọn èèyàn mi lọ́wọ́, ìní ò jẹ́ kí n ní kó mọ̀ lọ ọ̀dọ̀ àwọn èèyàn mi, ni ló fi lọ ibi tí wọ́n mú un lọ. ìgbà tí wọ́n sì mú lọ ibi tí wọ́n lọ, níjọ́ tí ń lọ mo fún un ní fóònù, láyìn sí wà ń bẹ́ẹ̀. ńgbà tó sì débẹ̀ ń pè mí, ọ̀gá ní kọ́kọ́ ń pè. ní ẹlẹ́kọ̀ọ́ rí. bẹ́ẹ̀ ni, ní Kétu ló gbé. ó ṣàdí pé wọ́n gbé ń pè mí, èmi náà sì ń pè. ó tó bí oṣù mẹ́rin alájà yìí ṣaláìsí lẹ́ni tó mú lọ láti ilé. mo bá dìde ńlẹ̀, mo ní ń lọ mú ọmọ mi. gbogbo àwọn èèyàn bá fi ń bú mi pé kìí ṣe òun nìkan ni alájà mú lọ, àwọn ọmọ tó mú lọ wọ́n pọ̀. ọmọ alájà sì wà. ọmọ ìlú wo lẹ́yìn mà? Ìlọrin ni mí. ok. alájà sì wà, àwọn ọmọ rẹ̀ wà tí yóò mójútó àwọn ọmọ, pé kí n fi kalẹ̀ kó mọ̀ dínà tó nà tó. mo bá fi kalẹ̀. bó ṣe jíjọ́ ọ̀hún mo lọ jàǹjọ́ náà ni, bí nọ́mbà ọ̀gá rẹ̀ ṣe, bí ọmọ alájà ọ̀hún bó ṣe pè mí nù. ó bá ní kódà òun ní tóun bá darí ọjà dé, òun gọ̀kadà wá ní pé ọ̀gá ó pe òun pé Àlímọ̀ sá. níbo ni mo mọ̀ tí ń wọ ọmọ sí nígboro Èkó? ó ló sá. bó láwàá ṣe ń sàsunkún lọ́jà ńjọ́ òun, ń sunkún. gbogbo ọjà mi tí mo rà kalẹ̀ ọ̀rẹ́ mi ló bá mi kó dé. àtìgbà yín lẹ ṣáà ti gbúrò ẹ mọ́. bẹ́ẹ̀ ni, àtìgbà òun ni ti gbúrò. mo wá àyàn ọmọ alájà àwàjọ wá sí Èkó. à ń bọ̀ wá, ó dájọ́ mẹ́sàn-án fún mi pé ká jọ wá sẹ́kọ̀ọ́. mo gbé ọmọ kan wà lọ́wọ́ mi gbà tí ó fi jíjọ́ kẹsàn-án ọmọ yẹn ṣaláìsí. mo ti ní túláàsì ní wá èyí tí nǹkan kan tí ì ṣe. àwọn èèyàn bá fi fún mi pé kí n ní sùúrù, kí n ṣèjọ́ mẹ́jọ èyí tó ṣaláìsí. mo bá fi ṣèjọ́ mẹ́jọ, èmi àti ọmọ alájà a bá fi jọ wá sí Èkó. a bá débẹ̀ ńjọ́ òun, ọ̀gá rẹ̀ bá sọ fún mi pé adé ọ̀dọ̀gá àti àkọ́bí mi àjọ débẹ̀. bá a ṣe wá débẹ̀, àmì ara wa sọ ẹni tó jákọ́bí mi pé ṣé ṣọ́ọ̀bù Àlímọ̀ ni, ṣé ṣọ́ọ̀bù àwọn ọ̀gá rẹ̀ ni. ìjọ tí òun lọ mọ̀wé
òun ra pure water ní ọwọ́ ọmọ kan níbí báyìí àmì ara sọ̀hún pé ṣé àlímọ̀ kọ́ yìí ìgbà tí kò gbọ́dọ̀ mi láti ilẹ̀ kò jẹ́ káàntì rẹ̀ ó dà mọ́ ọ̀dọ̀ mọ́mì mi ni àǹtí rẹ̀ gbé abáṣà fi kálàyé abáṣe fún ọ̀gá bá ní ṣọ́ọ̀bù méjì ní ṣọ́ọ̀bù wọn jà pọ̀ ọ̀gá bá ní òun ti àwọn jẹun tán lálẹ́ ẹjọ́ òun ń jẹun níta òun jẹun nínú ilé àwọn sì jẹun tán iná ni kóun ó pé ká ó wá mọ̀ palẹ̀ mọ́ iná ni òun ò rí pé gbogbo police station tó wà ń Kétu àtàlápẹ̀rẹ̀ iná ni òun ti káàkiri táwọn ti lọ rìpọ́ọ̀tù abáṣà ìsànsunkún jọ̀hún alájà kan náà dìde sí mi ó ní àlímọ̀ pé ọmọ dáadáa sì ni o ó ní ìgbà tó ti ní ọmọ sàlẹ̀ kòtò lòun alájà àwọn aṣọ ní ta òun náà ní ọmọdé àpẹ ni òun náà àwọn jọ jẹ́ fámìlì kan náà nù mọ̀ ṣe dáadáa alájà àwọn náà dìde sí mi abáṣà fi ń wá ọmọ yìí ń jọ̀hún ká tó wá di pa kúòlé bàbá rẹ̀ wá sọ fún mi pé ibi tí àwọn gbìyànjú lọ pé wọ́n ní ọ̀gá kì í ṣe ẹni tá a lè bá jà pé ká mọ̀ bàjà pé torí ọ̀gá náà ti dààmú títí pé ká mọ̀ bàjà pé a rí àtìgbà yín lè ṣáà ti rí àtìgbà wọn là ti rí. ẹ ṣe sọ̀rọ̀ ẹ lè mọ̀ ẹ bá mi sọ̀rọ̀ sí máìkì dáadáa mà. ẹ ká alẹ́ sà. Yes. Báwo l'Àlímọ̀ ti jẹ́ sẹ́yìn mà. ẹsẹ̀ yóò dà fún yín. Ìlọrin lẹ́yìn náà ti wá. ọmọ Ìlọrin ọmọ bàbá ló mọ̀ lèmi Kwara náà ni. ok sóye ọ̀rọ̀ yìí ò ní dojúrú o. àmín. ọmọ tá à ń wí yìí Sàdíà ọmọ Àṣìṣì ilé ọ̀sọ̀já òbí tó bí Abibat ọmọlé ìjòyè àwọn Sàdíà síbì kan ní níbodè sáàdù bàbá ló mọ̀ nànà wọn sí ọmọ yẹn mọ̀mọ́ táwọn tì lọ́dọ̀ ó mú lọ sọ́dọ̀ ọmọ rẹ̀ níbodè sáàdù ibẹ̀ ló ti lọ bá wọn ta ọjà tán ṣe gbé ọmọ yẹn lọ wọ́n jí Sàdíà gbé ni ẹ ṣàánú mi. ọ̀dọ̀ ìyá kan ni wọ́n wọ́n sí àgbẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ àbúrò ọkọ mi ni wọ́n wọ́n ọmọ yẹn sí nílùú bàbá lómọ̀ náà so mọ̀mọ́ yẹn wá mú lọ sí ó wá lọ sọ́dọ̀ ọmọ rẹ̀ níbodè sáàdú jọ́ márùn-ún tó bá lọ skul ní Monday èmi ò síbẹ̀ Ìbàdàn ni mo wà jẹ́bà ni mo wà tẹ́lẹ̀ ìgbà tọ́wọ́n dùn ọmọbìnrin yìí ni mo dòrò Ìbàdàn tí mò ń gbé lọ sí usage so gbà tán wá sáwà ránṣẹ́ sí wa pé àwọn ọ̀rọ̀ ọmọ yẹn mọ́ ọ̀rọ̀ ọmọ mọ́bò àwa náà bá lọlé àdẹ̀dẹ́lé àrí nǹkan tó jọ mọ́ ẹ lọ mú fọ́tò wá ní ò jẹ́ ká rí fọ́tò ńlá rẹ̀ mú wá wọ́n mọ̀ pé ẹ lọ mú fọ́tò wá wọ́n fi ṣe kinní kan wọ́n ṣàdọ̀ gbogbo ọ̀rọ̀ rú tá a bá lọ síbì kan. ṣé tó bá rí yín só dá yín mọ̀. Ọlọ́run ó ṣàṣẹ tí ò fi dá mi mọ̀ Ọlọ́run ó ṣàṣẹ tí ò fi dá mi mọ̀. ṣé tó bá rí ẹ̀yin náà mà só dá yín mọ̀. Ọlọ́run ó jọ dá mi mọ̀. Àlímọ́tù Sàdíà Yusufu àbí kí lórúkọ tó fi lẹ́yìn náà. Asalu. Àlímọ́tù Sàdíà Asalu ẹbí méjì. Màmá àti kọ́ńtàtì Àlímọ̀ báyìí ká mọ kókó bí ó padà wá. Fọ́tò rẹ̀ lẹ́ ń wòye ẹ̀yọ́ ọmọ Nàìjíríà o. Fọ́tò rẹ̀ ẹ kọ́kọ́ gbé fọ́tò òun nìkan. Fọ́tò rẹ̀ lẹ́ ń wò yẹn o. Àlímọ́tù Sàdíà nu Asalu o. Ẹ̀yin tẹ́ bá gbọ́ ètò yìí nígbà tá a ṣe lọ nínú ìtàn tí àwọn mọ̀mọ́ méjèèjì sọ yìí ẹ ti mọ̀ wò pé ọ̀kanjọ̀kan ọ̀kan òjọ̀kan àwọn èèyàn gbèsè wọn dé. Ẹ rí i pé kọ́lá ń ṣàṣàánú wa á pe nọ́mbà Àlímọ́tù Sàdíà ìjọ tí nọ́mbà ẹ̀ ò lọ mọ́ ọkọ rẹ̀ ńkọ́ nọ́mbà ọkọ rẹ̀ ńkọ́ òun ò ní fóònù lọ́wọ́ nọ́mbà ọkọ náà ní nọ́mbà ọkọ wa lọ gòbèrè o. ó ti wà dé ọmọ tí mò ń wò lọ́wọ́ kọ́lọ́njọ́ ní òbí tiẹ̀ 23 years ní lọ́dún ni 23 years. lọ́wọ́lọ́wọ́ báyìí nọ́mbà ọkọ rẹ̀ ò lọ. nígbà tó lọ́n sí ilé ọmọ yọ jáde. ṣùgbọ́n nọ́mbà ọkọ rẹ̀ mọ̀ ń bọ̀ mọ̀mọ́ ṣùgbọ́n nọ́mbà ọkọ rẹ̀ ó padà lọ.
tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ kó tó dọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ padà rí àwọn mọ̀mọ́ méjèèjì a sì ti rí Àlímọ́tù Sàdíà náà a ti rò náà a sì rí ọkọ rẹ̀ tó ọkọ rẹ̀ ló mọ̀rọ̀ yẹ̀ wá pípò wọn mọ àwọn ẹbí rẹ̀ òun sì sọ fún kójú òun mọ àwọn ẹbí ṣùgbọ́n gbà tí wọ́n ní iṣẹ́ tọ́lọ́run bá fi rán yàn ó yàtọ̀ sáwò ṣe kò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ aláàjì wa bá sọ̀rọ̀ dáhùn àyè kan ló tó fi wá sọ àwọn ọ̀rọ̀ kan tó ń tomi jẹ́ lójú ẹ̀yin tẹ́ bá gbọ́ prógrámù yẹn jọ yẹn ṣùgbọ́n a padà rí Àlímọ́tù Sàdíà á pe ọkọ rẹ̀ nọ́mbà ọkọ rẹ̀ ó padà lọ tó bá ti wá dọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ rí àwọn ẹbí méjèèjì àti Àlímọ́tù Sàdíà àtọkọ rẹ̀ màmá ẹ dìde ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ sà. orúkọ yín mà. orúkọ mi ni Tèmítọ́pẹ́ Ìbígbàmí. kí ló ṣẹlẹ̀ mà. lórí ọ̀rọ̀ property dáàdi wa ni. ok. so ọ̀rọ̀ yẹn ti wọ́n lẹ̀ láti bí 2020 but nǹkan tẹ́mi kàn gbọ́n sìn ni pé àbúrò dáàdi wa yẹn àti ọmọ ìyàwó mọ́mì mi wọ́n lọ gbé for sale sílé dáàdi wa. ok. wọ́n fẹ́ ta àwọn aládùúgbò wa pè mí wọ́n sọ fún mi mo dẹ̀ pé ọmọ yẹn wọ́n sọ pé òótọ́ ni bọ́ náà gbogbo ẹjọ́ tí àbúrò dáàdi wa wà ń rò sí ni pé èmi àti àbúrò mi la fẹ́ talé míwàá láti 2023 láti 2003 tí dáàdi wa ti kú náà ti gbé wọlé yẹn dání. ta ló gbé lọ dání. àbúrò dáàdi wa. ok. àwọn náà dẹ̀ tún náà lọ gbé fọ̀sẹ́ lélẹ̀ àwọn náà dẹ̀ tún rojọ́ kiri pé èmi àtàbúrò mi a fẹ́ talé tó dẹ̀ sẹ́ni pé mo dá àdúgbò yẹn àwọn aládùúgbò sọ fún mi pé kí n má wọnú ilé pé àbúrò dáàdi wa sọ pé tí n má wọnú ilé yẹn àwọn máa wọ́n lẹ̀ fún mi mo rò pé lórí kíni. ẹ má fọwọ́ gba tébù yẹn. because me understand. ṣé wọ́n ti wá pè wọ́n bíbá yìí wọn ọ̀dà yẹn ni wọ́n wà ní àbí. wọ́n ti pè wọ́n severally wọn ọ̀dàn meanwhile àbúrò ọmọ ìyàwó wa yìí gangan òun ló dìde pè mí wípé àǹtí ẹ jẹ́ kí wọ́n ta lé kó lè kálukú gbowó kó máa lọ mo ní à ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn bọ́ tó má fi dúdà tèmi èmi ò wish kàtà lé yẹn ó ní kàtà ó nígbà tí ó sọ̀wọ́ tọ́jú lórí ilé yẹn pé kàtà kí everybody pín owó mo ní òkè náà wàhálà tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni bọ̀ǹkan tó gbé mi wọ́n sì ni pé ariwo tèmi àtàbúrò mi tán wá ń pa kiri pé àwa la fẹ́ ta lé ẹ̀yin dẹ̀ lẹ́gbẹ̀wé lé dání ẹ̀yin dẹ̀ tún gbé fọ̀sẹ́ẹ̀lì lélẹ̀ ẹ̀ dẹ̀ ń pariwo tèmi mo lè jẹ́ pé ìyẹn àbúrò dádì wa ẹ pé ọmọ ìyàwó wa náà òun ló sọ pé kán ta lé èmi kọ́. ok ṣé bàbá wa làwọn ò gbéwèé lẹ̀ ni àbí kí ló ṣẹlẹ̀. according to him now because ọjọ́ ta wá bíbà náà ń pè wọ́n náà ní ó di September ó di kìnnìkan bọ̀ kọ́kàn lè clarify wọn pé èmi kọ́ lèmi sọ pé kí wọ́n ta lé. níbo ni ilé yẹn wà. ó wà ní building bíbà ní Nigerian breweries ní bíbà. lẹ́gbẹ̀ẹ́ bó ló wà. ní báwo ni yẹn pé bẹ́ẹ̀ náà Adélúbi. Ládélúbi. bẹ́ẹ̀ ni. báwo làwọn èèyàn ṣe lè mọ ilé yẹn. nọ́mbà 29. Pope Avenue. Pope Avenue. ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní gbogbo agbègbè Nigeria Brewery ṣé a máa yàwó náà àbí Ládélúbi ní nọ́mbà 29 Pope Avenue lẹ́gbẹ̀lé Pope yẹn gangan nílé yẹn wà wọ́n ní wọ́n kọ for sale síbi ilé yẹn ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ń try tẹ́ ẹ ń ráǹdì ẹ̀pẹ́ fẹ́ rà á ilé yẹn ò tí ì ṣe fún títà o tá a bá fẹ́ tà á jẹ́ kẹ́ ẹ mọ̀ táwa ni ká pè bàbá. àbúrò dáàdi wa wọ́n jẹ́ Mr. Sunday Ìbígbàmí ọmọ ìyàwó wa ìyẹn ń jẹ́ Ayọ̀bámi Pastor Ayọ̀bámi Kọ́láwọlé. kí lẹ kókó bàbá lẹ́ẹ̀kan sí. Mr. Sunday Ìbígbàmí. níbo náà ń gbé. bàbá ń gbé ní technical Abe technical ní New Garage. ẹ̀yin èèyàn wa ní New Garage àtẹ̀yìn tẹ́ ẹ mọ̀ bàbá Sunday adé sẹ́kílẹ̀ pé. Ìbígbàmí. Mr. Sunday Ìbígbàmí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wọ́n tí wọ́n ń gbé ní Abe technical ní New Garage ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ bàbá Sunday Ìbígbàmí tí wọ́n ń gbé ní Abe technical ní New Garage mo fèbó pé eyín mi ò lè yọ ẹ dákun ẹ bá wa sọ fún wọn yìí pé kí wọ́n yọjú sí wa o mi ní tí sọ tí bàbá yìí sọ nígbà tẹ́mi gangan bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọ́n tẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́ wọn tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wọn ẹni kí wọ́n yọjú sí wa kò mú òun ò ní sọ pé kó lóun má lọ tó bá jẹ́ yí pé wọ́n fẹ́ tún nǹkan yìí ṣe láàrin àwọn tí wọ́n jọmọ ẹ̀gbọ́n wọn kò yẹ kó le tó báyìí débi pé àwọn ènìyàn tó ń dórí afẹ́fẹ́
ó dẹ̀ ní tèmi náà bá wọn sọ ó ní bí wọ́n ṣe dá mi lóhùn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wọ́n tẹ́ ẹ jọ̀rẹ́ wọn ẹ dákun ẹ bá wa sọ fún wọn kí wọ́n jọ kí wọ́n yọjú sí wa àti ẹ̀yin àbúrò tábùrò ló jẹ́ sí yín àbúrò ló jẹ́ sí mi Gbénga àti Mr. Gbénga kí ni. Ayọ̀bámi Kọ́láwọlé. Mr. Gbénga Ayọ̀bámi Kọ́láwọlé níbo náà ń gbé. ìyẹn ń gbé ní Ìkirè ló ti ń ṣe pásítọ̀. wọ́n ní Ìkirè ni wọ́n ti ń ṣe pásítọ̀ ẹ dákun ẹ̀yin náà yọjú sí wa Yorùbá ní nǹkan tá a bá fẹ́ kó bàjẹ́ wọ́n ló ní bá a ti máa ń ṣe ẹjọ́ torí Ọlọ́run ẹ dìde. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin yẹn wá ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o abẹ́rẹ́ pé ó rújú ẹ wò ó pàtírí ètò yìí ó ń kù sí dẹ̀dẹ̀ ń bọ̀ lọ́nà nígbà tó bá fi di alẹ́ ọ̀la yìí àbá yẹn rí dájú pé àgbé fọ́nrán yẹn wá fẹ̀yìn olólùfẹ́ wa lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn tó rọrọ̀ yẹn ti rújú báyìí àwọn màmá méjì ni wọ́n ń kílèmù ọmọ kan ṣoṣo páwọn làwọn ní ṣó wá ṣeé ṣe ni kó jẹ́ pé ìyá méjì ló bímọ ẹyọ kan bó ni wọ́n ṣe ṣe. ọkọ Àlímọ́tù Sàdíà ńkọ́ wọ́n ní wọ́n ń pe nọ́mbà ẹ̀ pé nọ́mbà ẹ̀ ò tí ì lọ àmọ́ gbogbo ẹ̀ ibi ó wù kó já sí ọ̀la ọlọ́la yẹn náà lẹ́ẹ̀ láǹfààní láti gbọ́ latest update lórí bọ́rọ̀ yìí bá ṣe ń jẹ́ ẹ yẹ darapọ̀ lábala àrẹ oṣù kan bá mi comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.